Oh God, kí ló ṣẹlẹ̀ gan mo dẹ̀ fẹ́ kó title sí kìíní o. Love, 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 love for me. Yes, I want to quickly share some things. Would like it, Kenny. Why do you change it? Because It's too short. yeah, and it was uncomfortable. I don't like this. Do you like this one? Yes, if you put on the one of those Adidas, you have let me shoot for you. I don't like this. Okay, hold on there because already I'm a live shot. Okay. Let me give it to you. Okay, come to this side. Then I take it because you don't want your face to show. No, it's not an issue. Oh yeah. Paleku yàrá ẹ̀ dé o. Kó lo o lè lo Gucci, o lè lo Adidas, o lè lo ṣógbọ́. Yeah. Close your door now. Tó bá lọ ṣe mistake ṣí. Ṣé o mọ̀ pé 2 minutes ni ẹni ẹ máa fi dé nsìn. Ẹ káàbọ̀. Ọlọ́run gbàkóso báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan for 2 minutes ká tó máa because mo busy níbí báyìí. Mo fẹ́ lọ kọ́ French nsìn. Mo ti pẹ́ tí mo ti French mo receive email kan. Wọ́n ní pé kí n lọ if you Google translate ẹ̀. Kì í ṣe kò tí ẹ̀ tí pa mí rẹ̀ mo orí yẹ̀ nísìn. But ṣé mo kọ́kọ́ tí mo fẹ́ sọ fún yín? Àwọn sign kan I want you to take some note of some sign. Tó bá dẹ̀ ti nírú ẹ̀ kó gbàdúrà ìwọ tó bá dẹ̀ ti ní gbàdúrà. Sórí òkú ayé wà òkú ọ̀run wà. Òkú ayé wà. Ọlọ́run má ṣe mí ní òkú ayé má sì ṣe mí ní òkú ọ̀run. Báyìí má ṣe mí ní òkú ọ̀run báyìí má dẹ̀ ṣe mí ní òkú ayé. The two of them òkú ọ̀run ti lọ kò ní wá mọ́. Òkú ayé wà ó rìn káàkiri kò useful kò wúlò fáwọn tó ní. Ṣó ti yé bí wọn ò gbé kò ní gbé rẹ̀. Gbogbo ayé tó ń gbé ayé gbígbé ayé you understand me? Ṣó torí ìwọ obìnrin tó bá jẹ́ pé o ní ọkọ tó bí ọmọ fún ọkọ náà tọkọ náà wúlò tí ò wà responsible lórí ọmọ tó bí fún tẹ́ pé ìwọ ló ń ṣe gbá ló ń ṣàwò bóyá ọkùnrin náà ti wà láyé wa máa dúpẹ́ pé àmọ́ ṣàdúpẹ́ pé wà láyé jẹ́ kí n sọ fún ẹ òkú ayé lọkọ tó fẹ́ àmì òkú ayé lọkùnrin tó bímọ fún. Sórí àwọn òkú ọ̀run tó ti kú sọ̀run yẹn babaláì ni bàbá ó máa ń ṣe bàbá fún àwọn tó bá ti kú nígbà mìíràn kò sí tó da níbẹ̀ Ọlọ́run má jẹ́ kí kò sẹ́ni tí ò ní kú o ṣùgbọ́n tó bá bímọ fún yàn tó bá jẹ́ single lẹ́ni àjàjà ìwọ tó jẹ́ pé o bá ní ẹ tó bímọ fún tó wá ń dókòkò tó wá jó obìnrin tó wá ń sùn káàkiri bí ajá motivating lélẹ́yìí o tó wá ń sùn kiri bí ajá tó yẹ pé ọkùnrin kò sọ́kùnrin tí wọ́n bá ti tàkà sí báyìí àfi ṣe ni. You like this one? Yeah. No, the other one. I think you wore this one yesterday. No, I want the black one. The black one of this one? No, the black precise. 2 days ago you wore this one. Another one wà nínú ilé. Lọ wọ pink yẹn. Okay. Wọ pink or kó wọ white or kó wọ red kó wọ má wọ ilé. Ó ti wọṣọ ní gẹ̀ẹ́sà. Aṣọ tó kúnnú ilé yẹn bá mi wọ̀ wọ́n jọ. Aṣọ tó wọ̀ fine o. But ó ti wọ̀ ní jẹta. Kí ló máa wọṣọ tó wọ̀ ní jẹta? Nígbà tá aṣọ díẹ̀ tí wọ́n tó ti wọ̀ wà nílẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀. Eléyìí sì mo wọ àwọn tracksuit yìí. Each time tí bá fẹ́ step outside. Ṣó ti yé yín mẹ́yẹn. Tí bá fẹ́ step outside. Ṣé mo pé o máa ń tick sọmọ àmàdé wọ tight nǹkan sálẹ̀. Tẹ́ pé mo fẹ́ step outside. Then mo máa wọ track down. Mo máa wọ tracksuit báyìí. Tí mi ò bá ṣe fẹ́ máa dì mọ́ra má kò gbé jacket lé. Ó ti yé yín mẹ́yẹn. And I got a lot of jackets. But tí bá ti ń wọ̀ tí bá rí mi tí bá wọ̀ dédé. I love it. Bó náà ṣe máa ń ṣe nìyẹn. Ó láwọn aṣọ kan tó máa love. You understand me? But ìyẹn kọ́ ni mò ń sọ. Ṣé rí òkú ayé? Ó wà, òkú ọ̀run wà. Kọ́lọ́run má ṣe wá ní kankan nínú ẹ̀ báyìí lórúkọ Jésù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn tó wà láyé yìí. Obìnrin tó jẹ́ widow. Ṣùgbọ́n tí ò mọ̀ pé widow lòun. Ṣùgbọ́n jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ. Tí o bá wà tó bá dánìkan gbọ́mọ tó dánìkan tọ́jú ọmọ opó ni ẹ̀ opóbìnrin opóbìnrin tó bá nìkan ẹni tó bá nìkan tọ́ ẹ̀ pé
ẹlòmíì nínú wọn yẹn kò kú ṣùgbọ́n ẹlòmíì nínú wọn ayé ló wà ṣùgbọ́n kò wúlò ìwọ nìkan ni àjàjà àwọn obìnrin tó yẹ pé wọ́n ti wà lọ́ndà bóyá ọkùnrin kan wọ́n máa ń sùn káàkiri bí ẹran sùn káàkiri bí ajá sùn káàkiri bí ọ̀pọ̀lọ́ sùn káàkiri bí ìjàpá sùn káàkiri bí ewúrẹ́ sùn káàkiri bí ẹranko because the animals sleep around anyhow anywhere they don't have shame okay irú àwọn yẹn náà they are widow opó ni wọ́n ṣó níbi tó bá ti ń ṣe tọ́nà fẹ́ ṣe nǹkan fún àwọn opó try kí wọ́n náà forúkọ ẹ̀ kó register orúkọ ẹ̀ níbẹ̀ tí wọ́n náà bá dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń ṣe charity fáwọn opó tó dẹ̀ pò bá rẹ̀ nínú àwọn category báyìí ìwọ náà try kó fi orúkọ ẹ̀ náà sí ipe okay ipe ìwọ náà jẹ́ lára àwọn opó inú yàrá ni kò ti lọ answer call mi ò fẹ́ kó link síbẹ̀ yẹn mi ò fẹ́ kó link rárá you see you got a lot of nice things inside and you refuse to wait there please darling rọra palẹ̀kùn dé dáadáa sẹ́ẹ̀ mi ò fẹ́ kó jáde voice ẹ kó show don't expose your life to people okay so opó tó bá ti ń pe opó tí ọkọ ẹ tí ó bá ti fi ẹlẹ̀ tó fọmọ sílẹ̀ ìbàjẹ́ ọmọ kan ìbàjẹ́ méje ìbàjẹ́ mẹ́ta ìbàjẹ́ mẹ́rin tí ó bá ti wà responsible lórí ọmọ ẹ̀ tó yẹ pé ṣòlò ń dókòkì láti fi tọ́jú wọn opó lára opó nìwọ náà o tó bá ti ní wọ́n register fún opó àbí tó bá ń ṣe charity fáwọn opó nìwọ náà ṣó ti gbọ́ try kó forúkọ rẹ̀ sí number 1 opóbìnrin ṣó ti yé it's very good to do good to opó but ìwọ tó bá lọ́mọ tí ọkọ ẹ ò sí ńbẹ̀ tó dẹ̀ pé bàbá oníbàbá ló ń ṣe bàbá fún tó dẹ̀ pé ìdí ló ń tà kó tó di pé o lè tọ́jú àwọn ìyàbọ̀ ọ̀ṣì ló ṣe opó ni ẹ o tó bá ti ń sọ pé wọ́n fẹ́ fi orúkọ fún à ń ṣe kíní fún àwọn ọmọ aláìní bàbá àti àwọn opó o lè register pẹ̀lú mi náà máa fún ẹ torí wọ́n ní kí má máa ṣe nǹkan tèmi ní openly kí máa ṣe secretly ẹ má gbàgbé ẹjọ́ torí Ọlọ́run ẹni tó bá ti ní account number ẹ sọ fún ọmọ fún mi ọmọ sashina yẹn tí fún mi matisi mi tó bí fún wọn ẹni pé kó contact mi so mo ti wá number àti account number mi ìfẹ́ kẹ́nìbọ̀dì kàn fọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ fúnra mi okay so bọ́lá ń ṣe rán mi nìyẹn ẹ ti gbọ́rọ̀ mi ṣùgbọ́n ẹ̀yin tó kọ yín bá wà láyé àtẹ̀ntẹ̀ bímọ fún tó bá wà láyé tí ò responsible opó ni ẹ o ṣùgbọ́n àtiwọ́ tó wà láyé tó pé òun sùn káàkiri bí ẹran bàbá ọmọ ẹdẹ wà láyé opó ni ẹ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin opó kẹmọ́ra yín dáadáa ẹ má máa wò pé àwọn tí bàbá wọn bá ti kú sọ̀run nìkan ni ọmọ náà ní bàbá ọmọ yín gan kò ní bàbá ẹ̀yin gan ẹ̀dẹ̀ jẹ́yà fún torí pé ayé yín gan ti bàjẹ́ ẹ ṣé o wọn ní ká má máa búyàn ẹ má jà o ẹ sì jẹ́jẹ́ bye bye for now I love you guys ẹni kí ọmọ yẹn kó pè mí o mo nídìí account number ọmọ náà yes àtọmọ ọmọ Bímpé Adékọ́lá so àwọn aṣọ tí mo fẹ́ tà tí mo fẹ́ fi tọrẹ wọ̀nyẹn tí n bá kó tí n bá tiẹ̀ ta ship tí n bá fi tọrẹ fún àwọn tí ò ní òbí àbí táwọn tó ti wà less privileged it's very good request from kìnìkan match kìnìkan kí ló tún ti dé báyìí sí all right ẹ ṣe jàre ímeèlì nìkan ẹ jẹ́ o ẹ má máa fi ímeèlì bá yé mi ẹ má máa fi bá yé ara yín jẹ́ o ímeèlì kí tó tún dé pẹ̀lú ímeèlì mi I don't want of that jàre.